expiring date. Ká nígbà tó máa ṣe èmi ní 1914 yẹn tí wọ́n fi validity date sí tí wọ́n fi gbà tó máa parí tó bá fi sí wá ní century ní Nàìjíríà máa wà ṣùgbọ́n kò ń ṣe Ọlọ́run ló dá. Tẹ́yìn ló bá mọ̀ pa yẹn láyé àtijọ́ àwọn kan wà tó máa ń pè ní Odùduwà, àwọn kan wà tó ń pè ní Biafra, àwọn kan dẹ̀ wà tí wọ́n ń pè ní Àrèwá. Ọlọ́run ti dá gbogbo as a nation nǹkan tó bá ti lè mú tó yẹ pé omi ti lè pín omi ló pín wa níyà. Tẹ́ bá rí tẹ́nibọ̀dì bá ń bọ̀ láti east ó máa la orí odò kọjá. Tẹ́ bá dẹ̀rẹ̀ lómi tó ń bọ̀ láti èmi ní north ó máa la orí odò kọjá. Nǹkan tó ń pè ní pé Ọlọ́run ti pín kinní yẹn ṣùgbọ́n àwọn òjèlú tó ń pè ní àwọn òyìnbó àwọn ni wọ́n wá ní 1914. Wọ́n dẹ̀ wò pé àwa ti ń ṣe ìlú wa nígbà yẹn ìyẹn ní ayé àtijọ́. Wọ́n kí láwọn lè ṣe ni pé táwọn bá lè mú àwọn ẹ̀yà kan tẹ́ bí wọ́n rí pé wọn ò fẹ́ gbé rárá àtọ̀ àwọn ní north táwọn bá lè mú wọn papọ̀ táwọn bá dá wa ti àwọn Yíbò táwọn bá mú wọn papọ̀ wọ́n rò pé wọ́n lè pè wọ́n ní Nàìjíríà. Niger area ni ibi tó bá dẹ̀ ti rẹ́ pé wọ́n pè ní Niger ibi tí ẹ ń pé odò ńlá wọn kọjá òun ni. Girlfriend gan ló tún wá name Nàìjíríà táyà gbogbo wa ń parí pé Nàìjíríà girlfriend Lord Lugard òun ló name ẹ̀. So now wá wò pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó máa pave gbogbo wa because a ti rí pé àwọn ẹ̀yà kan ti ràn gara even kẹ́ dìbò jù bẹ́ẹ̀ lọ kò ń ṣe ìbò yín ló ń count because tẹ́ bá ti wá dì tán tẹ́ ti sára yín sínú ìtàn wọ́n ṣẹ̀ máa lọ dà síbì kan wọ́n á máa tẹ̀ fúnra wọn nulẹ̀ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan tó jẹ́ olóṣèlú wọ́n mọ̀ bọ́ ṣe máa ń ṣe. So tá bá nípa fẹ́ máa bí wá pé Yorùbá ò tẹ̀ lè débẹ̀ Tinubu tó kàn tán rẹ̀ ni because why ni pé gbogbo àwọn Fúlàní wọ́n ti dúró tán pé no man's land ẹ̀pọ̀ àwọn fẹ́ sọ Nàìjíríà di ìlú bàbá àwọn. Nǹkan tí Amadu Bello tóun náà dẹ̀ sọ nìyẹn ní 1960 ó ní pé àwọn tó bílẹ̀ pé àwọn gbọ́n àwọn tó bílẹ̀ pé àwọn kàwé àwọn tó bílẹ̀ pé àwọn nágbára àwọn máa sọ gbogbo ẹ̀ di useless wọn lọ́wọ́. Kò sí bẹ́ẹ̀ sọ pé lóògùn bí àgbára ẹ máa sọ fún wọn pé ìjọba amúnimóògùn. Kí ni mínítọ̀ ṣe ní pé ìjọba amúnilóògùn ni wípé wọ́n rí wípé òfin tó gbé kalẹ̀ which is 1999 constitution òun ni wọ́n ń lò lé wa lórí. Wọ́n ti mọ̀ pé sáà èmi ni àwọn òyìnbó ó ti kọjá ní 2014 òun ló fi di bí à ń pé Abdulsalam Abubakar Abacha àti Babangida tó fi ètè pè lo èmi ní 1999 decree tẹ́ bá rántí gbà yẹn tó fi lé Ṣónẹ́kàn kúrò lórí oyè tó fi lọ́wọ́ agbára àspa ológun. Ẹ̀dá àwọn tó ológun bá ti lè gbàjọba nǹkan tó bá àwọn ló máa dá lára. Ó dẹ̀ ti wá dá lára yẹn mo expect nígbà tó di bí abó ti wá dé pé ológun ti gbéjọba lẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ́ padà sí 1963 constitution tó mọ̀ pé èyí tó jẹ́ òótọ́ tó yẹ ká máa lò ṣùgbọ́n wọn ò ṣe yẹn wọ́n wá dúró lórí 1999 constitution tó yẹ decree ńláyé ológun ṣé wáyé ká máa lò yẹn kẹ̀dẹ̀ rí ó jẹ́ kó máa yé wa pé Fúlàní lè rìn láti ibikíbi tó bá wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ilẹ̀ Ìgbò láti máa jọba lé wa lórí. Àwọn tó bá yẹ tí wọ́n wà lókè àwọn ló máa jẹ gbádùn wọn ní wọn tẹ́ bá dìbò fún anybody ní ọ̀dọ̀ yín bíbá yìí tó bá sì lè bọ́ sí Àbújá ń bẹ̀ yẹn kò sí ọ̀kan mọ́. Òfin tó bá pa fún nǹkan tó bá sọ kó ṣe òun ló gbọ́dọ̀ ṣe tí ó bá ṣe ọmọ apá ni nǹkan tó fi ṣe as a vote fún wọn nìyẹn. So that is why everybody bí apẹ́ ẹ jẹ́ kọ́ ọmọ wa lọ ọmọ yẹn ọ̀kan tó bá ti dé bẹ̀ ó máa padà change sí yín ni ẹ lè padà rí mọ́ bíbá yìí àfi tó bá lè máa padà ó máa to convoy security tó wọn máa tẹ̀lé. Ẹ wá sọ fún mi ta ló wá ń ṣèjọba lé wa lórí ṣáwọn òṣèlú ni àbáwọn òjèlú. Ibi tẹ́ ti mọ̀ wípé tẹ́ bá nígbà fẹ́ dìbò 2023 ẹ tún ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni àdẹ̀ fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ ní gbogbo tẹ́ bá gbọ́ àwọn tá a dìde lẹ́yìn bàbá Professor Banji Akíntóyè àwọn tó kù ọ̀dọ́ ni wọ́n because wọ́n ti wo kó ti tó gẹ́ ẹ wọ́n yẹ pa ọmọ wa ní Lẹ́kì Tinubu dẹ̀ wà ń bẹ̀ Sanwó-Olú wà ń bẹ̀ Ògún wà ń bẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá ló forí kò jù tẹ̀lé ọmọ Ìgbò àwọn ọmọ Haúsá tó wà bẹ́ẹ̀ ti lé ogun wọn pé ẹ má sùn mọ́ wọn ṣé yẹn la fẹ́ máa ṣe so láti wo pé Yorùbá Nation òun ni the only thing jẹ́ bí agbègbè wa fi lè lọ. Inú mi dẹ̀ dùn pé ká níbẹ̀ pé irú àwọn olóṣèlú ni wọ́n ti mọ wáyé máa ń pín owó fáwọn èèyàn tẹ́ ń rí àwọn kìíní àfẹ́ anybody ní kọ́bọ̀ tó wá ibà ṣùgbọ́n torí pé everybody mọ̀ kó ti sú àwọn mo dẹ̀ ṣọ́n kó ti sú ogbẹ́ everybody táwa bíbà pé a fẹ́ kúrò ní oko ẹrú ká ní irú ayé àtijọ́ ni tẹ́ ń bí pé àti gbàgbá lọ́wọ́ àwọn ọmọ tó tẹ́ bá rẹ́ nígbà tó kó sóró tó kó aṣọ uniform sára wọn lágbára lórí wa mọ́ because a ti mọ òótọ́ yẹn kọ́lá dẹ̀ wá ń lò báyìí irú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti máa bẹ̀rẹ̀ àmọ́ ẹ̀ka ọlọ́pàá ò lè gbé anybody
sójà ò lè gbé anybody torí sójà gan oko ẹrú ló wà, ọlọ́pàá gan oko ẹrú ló wà, wọn kò kó uniform yẹn sára ni kò ní nǹkan tó ń ṣe fún wọn débi pé lóṣooṣù kan àwọn ló máa tún ra safety boot fúnra wọn, àwọn ló máa raṣọ fúnra wọn, táṣọ bá ti yá ó ti yá nìyẹn, ó máa mú wa ètè replace ẹ̀ sí nǹkan mi, ẹ wá sọ báwo ni corruption ṣe dé pọ̀ everywhere. So kí ni láyé wá o pé tá a bá ní pé wọ́n fẹ́ restructure ò lè pay wa, dàmí ká gba Yorùbá nation kí ó gba ọmọ wa yìí kí wọ́n ríṣẹ́ ṣe. Ẹ máa rán ọmọ láti primary school dé university, ọmọ yẹn á tún máa jókòó tì yín nulẹ̀ ní pé bàbá mi bí ń pa mí, kí wá láǹfààní owó tẹ wá ran tẹ gbogbo tẹ ti ná láti gbà yẹn tó lè wá fúnà. Gbogbo alẹ́ dẹ̀ ń gbàdúrà pé nǹkan tá a bá fọwọ́ ara wa ṣe ká jèrè ẹ̀. Bọ̀ àwọn ènìyàn tó bá tún wá rí pé owó dẹ̀ tún ti ń gbé sókè díẹ̀díẹ̀ wọ́n tún máa gbé báwo ló ṣe rówó. Ó ṣe wájú ọmọ Yorùbá àtọmọ Ìgbò ní problem àwọn ẹni yìí, ibi tẹ́ máa ti mọ̀ pé wọ́n ti fẹ́ tì wá sí nǹkan ni. Gbogbo bá a ṣe ń tì wọ́n sí wọ́n ti fẹ́ máa tú àwọn àṣírí kan jáde. Adó ti ń gbọ́ sí wọ́n ti fẹ́ gbé ṣẹ̀ríà wọnú ilẹ̀ Yorùbá. Ẹ bá ń béèrè ṣẹlẹ̀ Yorùbá nílẹ̀ ṣẹ̀ríà ṣebí náà ti ní ṣẹ̀ríà ti ń ṣe. Ṣé Kùránì làwọn ń kà ní àbí báwo? Bẹ́ẹ̀ la náà tó ń ka Quran but àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá tí ẹ pé Muslim ni wọ́n, ọlọ́gbọ́n ni wọ́n dẹ̀ ní òye. Bẹ́ẹ̀ la náà ti pásítọ̀ náà ọlọ́gbọ́n ni wọ́n ní òye pọ̀ tó bá ti rí bí wọ́n ti ń gbé ṣẹ̀ríà wọlé kẹ́tì mọ̀ pé influence àwọn ti nọ́ọ̀tì òun ló ń bá gbogbo àwọn tó pera wọn ní ẹ̀mí àbẹ́ni ti ń bíbá torí ìjẹkújẹ tó dẹ̀ ń jẹ ni.